baálẹ̀ ọkọ̀ ìlú gbogbo èèyàn bá ń sọ pé baálẹ̀ o ọlọ́run àjẹ́ gbogbo yóò pẹ́ fún wa kò sí atótónu tá a fẹ́ ṣe fún yín àwọn olóyìnbó máa ń gbé tán wá gbé nǹkan kalẹ̀ tán fẹ́ ṣe wọ́n á pè ní project eléyìí waterside lè ní o it has never happened in the history of Ogun State ọ̀gá mi ti sọ yẹn kan fún waterside ní deputy governor the same thing lọ́dọ̀ títí wọn náà kò ṣẹlẹ̀ rí kan fún Yewa ní opportunity láti lè di governor tẹ́ bá wá dé àdúgbò tiwọn irú ìyà tó ń jẹ wá náà ló ń jẹ àwọn o ẹ jẹ́ wá sáré fún ní brief continuity fẹ́ mọ̀ tàbá decide ilé nípa fẹ́ tẹ̀lé ìjọba tó wà lọ́wọ́lọ́wọ́ pàfẹ́ kó ṣọdún kẹrin Rẹ́mọ máa lo 16 years lé lórí nìyẹn o tẹ́ bá sọ pé ẹ̀jẹ̀ fẹ́ ṣe rárá fẹ́ padà sí PDP wọ́n máa lo 20 years tó lágídá fẹ́ lo 8 years o that means pé lẹ́yìn Ìbísí Ọ̀nàbánjọ tàti ní opportunity tó ń jẹ́ kó parí ìjọba títí ẹ̀ tó bá wá ṣe ọ̀nà yìí láti gba ẹni kọ̀ọ̀kan wọ́n tó sáìdì mọ́ pépà mẹ́ta ní wọ́n lajú lẹ̀ wọ́n jẹ́ kó mú gbogbo ẹ̀ pátá wọn tuta wọ́n tún débi underground cable ẹ jẹ́ ká ronú dáadáa sáà ẹ̀dùn kúrò mẹ́ o wọ́n fún wa ní petroleum institute ní Ọ̀nì wọ́n lọ sílẹ̀ the only functional department òun ni computer IT wọn olùkọ́ ló ń function bẹ́ẹ̀ ibẹ̀ làwọn máa ti ń ṣe jáàmù nígbà táwọn eléyìí dé wọ́n kó gbogbo kọ̀ǹpútà pátápátá wọ́n relocate lọ sílùú Bìní àwọn ọmọ wa lè ṣe jáàmù lọ́dọ̀ wa nísìnyí àbúrò bá dé Ìjẹ̀bú Bìní kan tó lè akọ̀mọ́sọ díẹ̀ fún yín ni. We are not aggressive, but at the same time, we need to be aggressive about this project. Project yìí ni o, Ọlọ́run jẹ́ kó fún wa dá o, ẹ ṣe púpọ̀ sáà. Awonuga.